ló ṣẹlẹ̀ yẹ wo ọmọ bó ṣe dákú níbo lẹ kó wọn sí bó ló ṣe ń ṣẹlẹ̀ ẹ ṣí àyè dọ́dọ̀ àwọn aláṣẹ Nàìjíríà ẹ jẹ́ ká wo kí ló ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ ẹ jẹ́ wo bí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ṣe bó ṣe rí ẹ jẹ́ wo tó ṣẹlẹ̀ tí táwọn. The prosecutor should do their business. How can you arrange children? What's house? Sorry. Let me go and take the clinic. They kept me here. The prosecutor should do their business. How can you arrange children? What's house? Sorry. Let me go and take the clinic. They kept me here. The prosecutor should do their business. How can you arrange children? What's house? Sorry. Let me go and take the clinic. They kept me here. The prosecutor should do their business. How can you arrange children? What's house? Sorry. Continue. Ẹ wo ẹ̀yin náà ẹ wo bá ọmọ ṣe ń sunkún ṣé underage kọ́ ni ọmọ ìgàn àti ọmọ tí mò ń wò yìí kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́. ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ni atọ́kùn ẹ̀ máa gbọ́ ṣé bẹ́ẹ̀ ẹ tó dùn mí láyé Jonathan bàbá tí wọ́n ṣèjọba lé wa lórí lọ́wọ́ báyìí President Tinubu àwọn náà pẹ̀lú ẹni tó lead protest láyé Jonathan o kò síjọba tó ti ṣe protest o ní àwọn western world. níbo làwọn ọmọ ẹ ti máa rí 10 million. ní àwọn western world wọ́n ṣe protest ń bẹ̀ o atọ́kùn wọ́n ṣe protest láwọn western world o but kí ló ń tẹ́mi rí táwọn tíjọba ń try láti ṣe ni pé kẹ́rù lè ba anybody láti sọ pé àwọn fẹ́ jáde fún any protest against government yìí that is my own observation kí ẹ̀rù lè máa ba ẹlòmíì lọ́jọ́ iwájú tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó faraàlú tó máa láwọn máa dìde àwọn máa ṣe protest kí dèdèdè tí ìjọba gbọ́ tó lè gbọ́ lẹ́nu aráàlú ju protest lọ protest nínú. náà fi ń fẹ̀hónú wọn. náà fi ń fẹ̀hónú wọn aráàlú ò níbọn aráàlú ò ládàá aráàlú ò ní agbára kankan tó lè fi jà fúnra wọn. wọn ò lè jagun. wọn ò lè jagun. kò sáàyè lábẹ́ òfin. ṣùgbọ́n wọ́n lè jáde wọ́ọ́rọ́wọ́. wọ́n lè jáde kó fi ìwọ́nú wọn ní wọ́ọ́rọ́wọ́ wọ́n wá jáde àwọn wọ̀nyí wọn ò dàlúrú o wọn ò bàlújẹ́ o wọn ò pààyàn o ẹ wá kó àwọn ọmọ kéékèèké yìí ẹ kó wọn tì mọ́lé ẹni káwọn òbí wọn lọ máa wọ́ 10,000 ẹ jọ 10 million ẹni káwọn òbí wọn lọ máa wọ́ 10 million sorry ẹni káwọn òbí wọn lọ máa wọ́ 10 million ẹ jọ àwọn ọmọ táwọn wò yìí ṣé àwọn pẹ́rẹ́ǹtì wọn ṣé pẹ́rẹ́ǹtì ẹlòmíì ní 50,000 nínú àkáǹtì nínú wọn pẹ́rẹ́ǹtì ẹlòmíì ṣé pẹ́rẹ́ǹtì ẹlòmíì ṣé ó jẹun ẹ̀mẹ́ta kánú nínú náà ọmọ táwọn wò yìí ìkà ló pọ̀ jù nínú àwọn tó ń darí wa ìkà òjé ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ajá mọ́ mo tiẹ̀ fún lọ́mú ọmọ tó ju ọ̀já kì í mọ́lẹ̀ ìkà tó bá jẹ́ wípé bí bàbá bí àwọn ṣe jáde fún protest nígbà yẹn tí àwọn èèyàn tẹ̀lé wọn ni gbogbo èèyàn ló gbàgbọ́ pé àwọn náà máa fàyè gba protest lórí ìjọba tiwọn ó wọ́n dayé ìjọba tiyín ẹ wé kó àwọn ọmọ ọlọ́mọ ẹ kó wọn pamọ́ ẹ wọ́n ní kó lọ máa wá ẹni kó lọ máa wá mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ wá
tí wọ́n bá jẹ́jẹ́ gidi kò ní máa dákú láàrin níbẹ̀ wò. malnourishment. ṣé wọn mọ̀ wípé ṣé ìtọ́sẹ̀lẹ̀ yìí ṣé mọ̀ pé owó ti wà lórí social media ṣé wọn mọ̀ wípé embarrassment ní gbogbo àgbáyé ló fi jẹ́ fún Nàìjíríà ló dé fún ìjọba Nàìjíríà. adájọ́ bínú jáde níṣẹ́. sẹ́rí. ẹ ṣí àyè. ṣé àwọn òyìnbó lè ṣe citizen tiwọn báyìí bí àwọn ìjọba wa ṣe ń ṣe citizen Nàìjíríà rádaràda. ọba ní Jésù ẹ ṣe sẹ́rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. Agbẹjọ́rò ìjọba sọ̀rọ̀ kan ó wà lórí social media ó wà lórí fóònù mi ó láwọn ọmọ táyà ń sẹ́ rí tí wọ́n ń sọ yẹn o oníwèé sọmọ kékeré oníwèé ṣe minor o oníbalẹ̀ ilé ni wọ́n o wọ́n ti jáde yunifásitì o wọ́n ti ṣe o oná ti níyàwó ńlé o oníkìní kan o oná tẹ̀lé àwọn kìní kan ó sàṣọ gbẹ lánàá ó wà lórí social media. ẹ jẹ́ káwọ́ àwọn ọmọ yìí kí lẹ̀sẹ̀ wọn náà mú flag dání wọ́n mú flag pé so wọ́n fẹ́ gbàjọba. ìjà àwọn ọmọ eléyìí ọ̀pọ̀ àwọn ọmọ yìí ọmọ túmọ̀ nǹkan mú dání wọ́n kàn sáà ń fi flag ti wọn ọ̀nà wọn mú wọn. kò ní mọ̀ pé oró ló mú lọ́wọ́. oró mú dání wọ́n sáà pé fún àwọn fi flag ti wọn. wọ́n kó gbogbo wọn jọ wọ́n tún tẹ kámẹ́rà sí lójú wọn ọmọ kankan. wọ́n lọ fi sà wọ́n jáde. wọ́n kó gbogbo wọn jáde. now sẹ́rí orílẹ̀-èdè tó bá mọ tó ń ṣe kò yẹ kó débi wípé wọ́n kó àwọn ọmọ ilé wa sí kóòtù. adájọ́ sákò ní kóòtù mọ̀ tí adájọ́ fi kó mẹ́ni pé tí ọmọ bá lọ kú wọn ó pàdájọ́ náà kó náà wàá jẹ́rìí. ọmọ sì ti ń nà tọ̀tọ̀tọ̀. ọmọ ti ń nà tọ̀tọ̀tọ̀ so tó bá lọ tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ because it's an eye witness ló máa jẹ́ wọ́n sùpù náà adájọ́ yìí pé my lord ẹ wà mẹ́wàá tí ọmọ fi kú ẹ ṣàlàyé bí bó ṣe rí. so lọ́ba mú fìlà ẹ̀. arise kó tó di pé ojúmọ́ rí bí gbogbo ara lóògùn ẹ̀ arise ó sáré rice ọwọ́ lù kiri lọ so ò ní sí mẹ́ ṣùgbọ́n as at yesterday torí ọ̀rọ̀ ẹ ti di wàhálà mo gbọ́ wípé Anthony General Minister of Justice ẹ̀gbọ́n mi dáadáa Fagbemi ó ti ní wọ́n withdraw case file yẹn kó gbọ́ sí ọ̀dọ̀ ọ́fíìsì Anthony General so wọ́n withdraw case ẹ̀ ṣùgbọ́n intan sọ ni pé kò yẹ kó tiẹ̀ débi kò yẹ kó débi tá a ti máa rí. níbo làwọn ọmọ ẹ ó ti rí 10 million. no ọ̀rọ̀ 10 million lélẹ̀ àwọn eléyìí gan tẹ́lẹ̀ 1000 gan wà lọ́wọ́ àwọn eléyìí gan dégbe sẹ́ẹ̀rí àwọn ọmọ yẹn ò mọ ẹni tí wọ́n tẹ́ bá wo system wọn ní òkèèrè ní ẹ̀mí ní north àwọn àlùmọ́jìrì àwọn máa ń geri kí n tiwọn ibi tí wọ́n bá ti róúnjẹ àwọn ń lọ. ẹgbẹ́ mo ti sọ̀rọ̀ ẹ̀ náà rí. wọ́n bá ṣe ìrònú tí wọn ò pé méjì wọ́n wé ìdá. àwọn ọ̀wọ́rì so tó wá ṣe àwọn ò ronú pé mo fẹ́ ra mọ́tò kinní kan o àwọn kò sí tó kàn wọ́n bẹ́ẹ̀ àwọn lọ mo ti sọ fún mo ti lọ sí ngbà mo kọ́ dé Kaduna tí wọ́n gbé mi lọ sílé olóúnjẹ mo dẹ̀ róúnjẹ àmàlà ìyá àbàdàn ní àmàlà àtẹ̀ràn ẹgbẹ́ wọ́n dẹ̀ fún mi mo á lọ mo ẹ̀kún ojú ọ̀kún fún. blues falu mọ. bóyá gba 5,000 àbó gba 6,000 owó tó máa fi jẹun gan bẹ́ẹ̀ ọ̀yà bóyá ìyá ló ń jẹ kan máa ń kiri wá síbi tí ó ti ń ṣiṣẹ́ owó tó máa fi jẹun kó tó kúrò ńbẹ̀ gan ó ti fìlàjì owó tó máa gbà ó ti fi jẹun kí ló fẹ́ mú lọlé. tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. nígbà tó wó ti devalue kó wá tún délé. ọbẹ̀ tí 3,000 ń ṣe tẹ́lẹ̀ ní 10,000. 10,000 ló ṣe sí kó wá tún délé kí wọ ìyàwó tó wá ní kó fòkó nìṣó. pé tí o bá sanwó tó o bá já okùn ẹ̀mí ẹ̀ lójijì ìwọ ló dàwọ àwọn ọmọ rẹ. ojú mẹ́rin di méjì. bẹ́ẹ̀ ni máa sunkún pé ogun ìdílé kan ló pọkàn mọ́ ọ lọ́wọ́ ìwọ fúnra rẹ ló fi wàhálà pa. so kóníkálukú wa ká ṣàgbé nítorí ìjọba ti fún wa ní wọ́n ti gbé agbada lẹ̀ ìjọba ti gbé agbada lẹ̀ wọ́n ti gbé sórí iná wọ́n ti kó àgbàdo wọ́n kó sínú agbada wọ́n wá ní káwọn ọmọ Nàìjíríà máa yán àwọn agbada kọ́ làwọn gbé síwájú tiwọn o oúnjẹ tó ti jiná àti dírínkì àti gbogbo làwọn kó síwájú tí àwọn ń jẹ tán àti wáìnì tí àwọn ń ṣe yọ̀tọ̀ mi wọ́n wá gbé agbada àgbàdo lẹ̀ fáwa wọ́n wá dáná sí ndì wọ́n ní káwọn ọmọ Nàìjíríà máa yán ẹ̀yin nu Ọlọ́run nu o ẹni bá ṣe Nàìjíríà dáadáa yóò rí dáadáa ẹni bá ṣe àwọn ọmọ Nàìjíríà ní láburú aburú ni ó padà gbẹ̀yìn ayé wọn. ọba ní Jésù kò sáyè fún pé kẹ́ ẹ máa sọ ọdún kan bá ní ṣùgbọ́n nǹkan tí wọ́n kàn sọ fún mi ni pé ṣe ẹgbẹ́